ìrọ̀lẹ́ yìí máa dánwò nísìnyí jẹ́ gan-an pàṣípò fújì lára ìyá. máa ṣe parẹ́. Yeah. ìrọ̀lẹ́ yìí máa dánwò nísìnyí jẹ́ gan-an. ẹni kò ní èdè kọ́ tí wọ́n ò Àlàbí yíyá. ẹni náà lágbára ò jẹ́ àgbọ̀n o ìràwá sílá. kó ní jújù kan tí ara wọn o Àlàbí. káwọn ní forest kan tí ara wọn o ìràwá sílá. ẹ wá ní pé fújì kan tí ọ o ṣẹ̀gbọ́n bá ọ̀. eré fújì kan tí ọ o pẹ̀lú tán. Àlàbí ọjọ́ ẹ máa ro bá a sè wọ́n níbọ̀ láti wọ́n ti rò pé kíní. Yorùbá ọjọ́ mi hàn ó padà ẹ̀gbọ́n tí wọ́n fọwọ́ sọ ọmọ àgbà. Àlàbí ọjọ́ àrò bàbá àti bàbá àná. Yorùbá ọjọ́ mi ọmọ ó padà ẹ̀gbọ́n tí wọ́n fọwọ́ sọ ọmọ àgbà. Má dúró má jà kan àṣàrí àṣàjò ṣe jọ o. Má dúró má jà kan àṣàrí àṣàjò láyé. Má dúró má jà kan àṣàrí àṣàjò ṣe jọ o. Nítorí báyìí ní kòrò ẹ̀dá lórí jáde wọn lá ọ̀yá bàbá ẹni jẹ mí lórí ẹ̀bá. lórí ẹgbà sọ̀rọ̀ máa gbórí náà pàmò hàn ìyá máa ṣe bí oṣù òun kọ́ tó kú sínú ìgò ọtí ọdẹ ètè mága máa ṣe bí oṣù òun kọ́ tó kú sínú ìgò ọtí mága kò tọ́ ó nìyẹn o kó wá fún lọ kò fún lọ ó dùn ó kú sínú ìgò ọtí ṣé bí tẹ́ mi bára láti mú mi tó bára. Owó gbọ́ báwọn ọmọ jẹjẹ jẹ̀bi ẹ́ sí wọ́n á fi yẹ ṣó ìlò àbòyẹ lọ́wọ́. Òbá òye opportunity ṣe ní ẹ̀dá o. Lórí má fúra rè pàtó ṣó gbọ́ o. Báwo ló ṣe lè ṣẹ̀bi ẹ́ sí wọ́n á fi yẹ ṣó ìlò àbòyẹ lọ́wọ́. Òbá òye opportunity ṣe ní ẹ̀dá o. Lórí má fúra rè ṣó gbọ́ o. Ṣọ́gbà tí yóò ra ìdìbò dáadáa kó tóbi. Àwọn mi kọ́ rí orí. Ààbò àyíwá o. Orí ìgbàgbà ẹ gbọ́ lẹ́nu ìtura. Ẹ̀sùn ṣeré ẹ ṣe dáadáa ṣe dáadáa. Akáde Akáde báyìí tí 2021 yẹn lọ rí Akáde 2021 òun náà ní àwọn ṣe ọ̀lọ́bíọ́. Aṣọ yàpọ̀lá ojú wa a ní ilé èsì o a ní jọ́ọ̀ká àjọra mi a ní fọ́ ilé èsì lọ́sọ́
àní kíní ìjìbọlá bọ́ sí. aláwọ̀ sẹ̀nìkà lóríṣiríṣi wà sí. àkàrà tiwa ní kúlẹ̀ òun lọ́wọ́ rà òwe rárá. àjàfà tiwọn oṣù ọmọlára àlàyé aláṣẹ parties. aláṣẹ parties Africa. a kì wọ́n sínú rẹ́kọ̀ọ́dù wa. hello 2020. a kì wọ́n sínú rẹ́kọ̀ọ́dù wa bá ṣe. àyà olè alákẹ́ wọn pé ìbá tán akọ́rọ́dé ṣé báwọn ṣe rí aláṣọ yàtàkúnlé àbákalà bí ó bá ká àwọn tẹ́ bá ti bèrè Fátímọ̀ tọ́lọ́nà àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ bèrè Fatis Fabrics kò sẹ́ni tí ó mọ̀ wọn láàbákalà bí ó ló ṣe rí. Fátímọ̀ ìyàwó ló ayọ̀lọ́ mi ṣọ́nà kàlà kẹ́rù ṣe alákàdé òṣè ìmúlára. ẹni ṣe orí kọ́gbà pèlúta sí ẹni ṣe ìka olóògbé ọjọ́ ẹja ìwà òòrùn. Ajá Fátímọ̀ aládé àdé ooo aládé àdé ooo. aládé ooo aládé ooo ayọ̀lé Fátímọ̀ aládé Fátímọ̀ yóò ṣe ooo. obìnrin bí ọkùnrin ṣiṣẹ́ tó lé lọ. wèrè lẹ́yìn yẹn aládé wèrè lẹ́yìn yẹn iṣẹ́ rẹ tó ṣe ní ìwà rẹ tó wù ní aládé wèrè lẹ́yìn yẹn ooo alálàtẹ ooo ó sóríire wèrè lẹ́yìn yẹn. Ìrọ̀lẹ́yìn alálàtẹ̀ òkú sóríire. Alága, ìrọ̀lẹ́yìn alálàtẹ̀ òkú sóríire. One more time. Oh, alálàtẹ̀ òkú sóríire. Ṣé àlàkẹ́ bá tó ọmọlára aláṣẹ Fatis Fabrics ìyẹn ló ṣe ìdí ọba tó kì í ṣe ṣọ́ọ̀bù kan kì í ṣe méjì tẹ́wọ̀ bá ti wò ní ọjà lè ṣòdì kì í ṣe mẹ́ta làbáyé bá tó ó yà padà gbé ojú wa ìwé àkàrà wo lẹ fẹ́ ṣe ètò wọn àpolówó pọ́kú torí wọn tó lówó ìwọ̀n ní ọmọ ṣe ní tálíkà àkàrà mẹ̀kúnnùkún lé láàbàgàlà pé owó ń pẹ́ wá kàn jú ebẹ̀ fún yín wá náwó bẹ̀ sí Fatis kálá àtọ̀ ṣùgbọ́n o. Fatis kálá àtọ̀ o. Ẹ wọ́n máa bí ṣòyìnrè ẹ wọ́n máa bí ṣòyìnrè alálàtẹ̀ ayọ̀lọ́wọ́ ẹ wọ́n máa bí ṣòyìnrè.
níjọ́ òyìnbó ẹ̀rọ máa níjọ́ òyìnbó alára ẹ̀hó tó pépé náà ẹ̀rọ máa bí sórí rẹ̀. sóòrò aládé àwọn ọlọ́pàá lọ́wọ́ gba pàṣẹ. àwọn ọlọ́pàá àwọn bẹ̀ nídàlẹ̀ máa ń mẹ́tọ̀ olólùfẹ́ mi pàṣẹ tó fẹ́ràn jíbọ́lá àgbàgàlà bí ó dénúdénú. bàdẹ́bà máa ń mẹ́tọ̀ máa ń kí tó fẹ́ràn ọba àti ó dénúdénú kíní kan lè yà wá nípa àrùn lè yà wá àti abẹ́ lórí bàbá abẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ abẹ́kùnrin lọ́wọ́ ẹ̀ṣọ́ bá jẹ́ gbogbo ojú wá Sulemana ni wọ́n ṣe His Royal Majesty oníbàákùn yìí mọ̀jọ́. ọmọ ayé wo ojúbà rẹ̀ ṣe ọmọ ayé wo ojúbà rẹ̀ wọ̀ ṣe Sulemana bí oníbàákùn ọmọ ṣe. Ìkẹ́ àbẹ̀rẹ̀ tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àbẹ̀rẹ̀ tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kó máa bá Sulemana ọkọ iṣẹ́ àbọ̀ mọ́ súnmọ́ yàwó tó pé orin ènìyàn. Authority ọba iṣẹ́ àgbọ̀bọ̀ súnmọ́ ọ̀la. Olórí rẹpẹtẹ lọ́wọ́ wọ́n mi ìbáṣọ orin jàǹfò authority kì í ṣe kan kì í ṣe méjì olórí rẹpẹtẹ lọ́wọ́ wọ́n mi ara ìgbé rárá. Ọlọ́dàbọ̀ kì í ṣe mí sí kì í ṣe mí sí o kì í ṣe mí sí bájọ́ bí mi sẹ́. wájú ní sálọ́lá Jàǹfò. ó máa lówó tó máa fi dàgbà látàrí láfi darúgbó láfi dọ́lọ́ ní pèrè. Ọjọ́ ìṣá ọkọ̀ olùdíje sùn ó. ìjọba làbọ́ra ó fi àwọn èèyàn. Ọlọ́run fẹ́ jà fún àwọn èèyàn fẹ́. Sẹ́ni wọn, ọlọ́jàbọ̀ kì í ṣe bí sí, kì í ṣe bí sí o, kì í ṣe bí sí tọ́tọ́ kì í sẹ́. wájú ní sálọ́lá àjàfó ó máa lówó tó máa fi dàgbà látàrí láfi darúgbó láfi dọ́lọ́ ní pèrè. ọ̀rọ̀ àìsà ọ̀rọ̀ lèmi kò tún. ìjọba làbọ́ra ó fi àwọn èèyàn wípé ọlọ́run fẹ́ dàgbà àwọn èèyàn fẹ́. Ó ṣùkù, kò tán, Sulemana lẹ́yìn ṣe olóògbé dáfó. Ọ̀tọ́rìtì ilẹ̀ ní ìdọ́lẹ̀ òwúrọ̀. Síbà tí wọ́n pẹ́ kó ṣàánú fún o. Ọ̀tọ́rìtì ilẹ̀ ní ìdọ́lẹ̀ òwúrọ̀. Síbà tí wọ́n pẹ́ kó ṣàánú fún o. Gbogbo ìgbà tó túmọ̀ bá láti mọ́ ṣàfù authority. Wọ́n máa ń ṣàdúrà authority o. Authority lẹ́ni bọ́ọ̀lù òwúrọ̀. Sígbà tó wà pé kó aṣàánú fún. Gbogbo ìgbà lójú ọba tí mọ́. Wọ́n máa ṣàdúrà authority o.
ìyá ìrókò ẹṣẹ́ ìyá ìrókò ọ̀ṣọ́wọ́dé madam sajẹ báwọn ìsàtò olólùfẹ́ mi màmá mi ní àǹtí mi ní ìgbà ìṣòro ó fẹ́ràn jú bọ́lá bá sí àwọn òde ìbáṣá ẹ̀ẹ́dọ́jú ayọ́ká ṣàjẹ́ tí ò lẹ́ka ọlọ́run ló ká ní ìpẹ́jù ara àti ojú wa ẹkú àdó ti fatis alágbàtà tí mọ́tàlá kẹ́ oṣù ọmọ lára. kábíyèsí muhammadu saidi ikú kárẹ̀ o. ìdí ọ̀kẹ́ muhammadu saidi ìkàdégbọ́ lórí israel majesty ẹ̀rọ mi ní gbọ́dọ̀ pé ilé orúkọ rẹ̀ àgbáyé ṣe é ní oúnjẹ ọ̀kẹ́ ìṣòro muhammadu saidi ìkàdégbọ́ lórí tẹ̀síyàn bá ojú ọkọ̀ fẹ́ ọkọ̀ ìbáyẹ̀ ṣí ìfarí sílẹ̀ mọ́nà ọ̀gbìn tí wọ́n wọ̀ ẹ́ ajọ́jọ́ kó láàbàgàrà kí ó ti ṣe nọ́mà sílẹ̀ wọn náà bàbá méjì yà ọ̀la 28 of December 2021 lọ́jọ́ òbí o àwọn méjì lọ́mọ wọn àgbààgbà wọn jù bàbá àwọn lọ́ba so ilẹ̀ sílẹ̀ mọ́nà ọ̀ṣọ́ ọ̀la ọmọ sílẹ̀ àdúsádé ní ọ̀rọ̀ ọ̀ṣọ́ gbogbo abúlé àdúmọ̀ sí kọ́kọ́rọ́ ìwọ́n tó ọmọlọ́mọ sínú ọ̀lọ́pẹ̀ báwọ́kà. Pákẹ́jì tó wà nílẹ̀ ìmọ̀mọ̀ ẹ̀dá ọlọ́run ìdọ́lé. Pákẹ́jì tó wà nílẹ̀ ìmọ̀mọ̀ ẹ̀dá ọlọ́run ìdọ́lé. Gbogbo ẹ̀yẹ ní ìfọ̀dù yára. Ṣùgbọ́n tí wọ́n lọ kọ́ sí ilẹ̀ pé àwọn akọ̀ máa ló àwọn ọ̀pọ̀ òru níyà. Ó tí wọ́n lọ kọ́ sí ilẹ̀ pé àwọn akọ̀ máa ló. Ara ló lábàgà ní tálíkà àti àádọ́ sọ. Yorùbá ló tún sọ báyìí pé olówó kan láàrin ẹ̀gbẹ́ orúkọ ọkùnrin òòrùn aláwẹ̀. Ẹ pariwo ilé lábàgà ní wá. Ẹni wọn kọ́ ló lábàgà yá dúkú kọ́. Ẹni oníkọ́ ló tó pàtó wọn ò ní kọ́ ló sẹ́gbọ́n ètò wọn fi lọ. Ṣùgbọ́n tí wọ́n lakọ́ sí ilẹ̀ ìpè àwọn akọ̀ máa kọ́ lé àwọn ọ̀gọ́ òní kọ́. Káàkiri Israel Majesty Muduwasi Oyedele eléwé gbogbo iléwé láàbí ẹkú kárẹ̀ o nọ́mbà 1 citizen ilé láàrin wa báàmì ẹkú kárẹ̀ ní ìbẹ̀ o bó tún kíkà gbèsè o olúwaṣẹ ẹ̀gún adéyẹmí ẹ bá ń kájà sára o àwíṣẹ gbogbo nípò òǹgbò àwíṣẹ gbogbo nípò òǹgbò báàmì ẹkú kárẹ̀ àwíṣẹ o àwíṣẹ onípò òǹgbò ẹ̀rọ ṣe mo tún kíkà gbèsè o ọba náà jùmọ̀dúnrìn oṣù ọ̀làlẹ́ ìkún ọba ayétòrò òmùṣe wọn kẹ bá a sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àgàtà ló ń kọ́ wa. MC jẹ́ eré ẹ̀rọ ó jábọ̀ pé o máa ṣàánú mi ò mọ̀ ká ọmọ akí o lọ́dún àwọn orí. MC 2019 gbogbo èèyàn ló ti gbọ́ o àti bẹ́sà tí wọ́n ti bá wa fàṣẹ sí. gbọ́ egungun tó
bàdáṣọ wúwo kò wúwo MC Fẹ́mi kí ni kò mí ó dalẹ̀ mùsùlùmí lọ kó dẹ̀ jáde kú lẹ̀ o Àyìndé mo lu àwọn oṣù Àyìndé oníbà olú ọmọ oṣù Àyìndé ó jẹ́ àkísàn àyè olú ọmọ o lẹ́yìn aláàfin òòrùn ìdí rárá àjọrò pọ́nì ìkọ̀kọ̀ olóyè wa ìkọ̀kọ̀ olóyè tú ọ̀ka o Àyìndé òsínú ìjìnlẹ̀ mo rí pé ń lo àjíbọ̀ o Àyìndé òsínú ìlú olú ọmọ àwọn tá a lè àṣẹm sí dátúkọ̀ àṣẹm sí. àwọn tá a lè àṣẹm sí dátúkọ̀ àṣẹm sí. àdára wa mọ̀ amúra wa kì í ṣojú ayé àwọn tá a lè àṣẹm sí dátúkọ̀ àṣẹm sí. amúra wa kì í ṣojú ayé kì í ṣe sẹ́yìn ó ti pẹ́ gan tóbi tòde àmọ́ra wa ìṣètòjú ayé àjíwá àwọn tá a lè àìsàn tí o láti bá a bẹ̀rẹ̀ sí a. bí iye ẹ̀sùn ẹgbẹ́ paasi. pàṣẹ ní ẹgbẹ́ tó bá ti yá alábí ní ẹgbẹ́ lẹ́yìn láyà o. ẹ̀ẹ́dọ̀ bá ti wọ̀. alọ́kẹ́ta tí wọ́n onídìí ọ̀kẹ́ máa ń hó lẹ̀ ṣáìdì o. Muhammadu Saidi Muhammadu Saidi Kábíyèsí His Royal Majesty tọ́jú alájà Fátímọ́ Alákẹ́ Ọmọlára aya olówó màmá láyé mi Pasuma ọkùnrin aláwí ẹ ṣe gbogbo gbà alábàákàbà tí mo ṣe píntúrà sùúrà Àlàkẹ́ alálàkẹ́ aláṣọ òǹdẹ o aya olówó máa ń rẹ Àlàkẹ́ oṣù Àlàkẹ́ ọdẹ. Ẹlẹ́ bá ń bọ́rin mú Àlàkẹ́. Àlàkẹ́ ọdẹ tó ṣe bá ti mọ́tò ní o. Àlàkẹ́ ọdẹ Yorùbá. Ayọ̀ lọ́wọ́ ní ìhùnkè o. Àlàkẹ́ wà òkè o. Àlàkẹ́ ọdẹ bá ti mọ́tò. Àlàkẹ́ ọdẹ o. Oṣù àdúgbò bàmí His Royal Majesty onídìí ọ̀kẹ́ ìṣe o ọ̀kẹ́ kí ṣẹmọ tó pè lọ́kẹ́ owó ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ àwọlẹ̀ kábíyèsí onígbòǹgbò bàmí máa wọlé máa. àwíṣẹ́ onígbòǹgbò ọ̀rọ̀ èkúnlẹ̀ bá. báwo lè kábíyèsí elérò gbogbo ti lérò àkọ́kọ́ nọ́mbà 1 citizen nọ́mbà 1 citizen mi lérò mẹ́ṣọ́ kábíyèsí lérò. kẹ́dùn gbogbo ayé tó rọ wọ̀n ṣe ilẹ̀ kẹ́dùn gbogbo ayé tó rọ wọ̀n ṣe gbogbo báàmí náà túmọ̀ oṣù ọlálẹ́ náà túmọ̀ ṣe kẹ́dùn gbogbo ayé tó rọ wọ̀n ṣe. Muhammadu Saidi kábíyèsí ọ̀kẹ́ nìyẹn kábíyèsí ọ̀kẹ́ nìyẹn o àwọn ìjàfó kábíyèsí ọ̀kẹ́ nìyẹn o.
kábíyèsí ọ̀kẹ́ kábíyèsí ọ̀kẹ́ lẹ́ọ̀ọ́ kábíyèsí ọ̀kẹ́ lẹ́ọ̀ọ́. jẹ́kù gbogbo ayé tó kábíyèsí ẹ̀ẹ́dù kálẹ̀ ẹ ṣe ẹ máa kú àdúró ti alákẹ́bà tí máa ho fatis fabrics oṣù fatima àyàmó fatima orí ẹ̀rẹ́ gbogbo ẹni tó lé sọ́ọ̀lọ́ ló fún lé. gbogbo ẹni tó lọ́lá ọlọ́run ló dá lọ́lá àwọn kan lọ́dún àwọn pọ̀ àwọn olóṣèlú ẹ̀rọ wọ́n tún lè fẹ́ gbà lọ́yà ọ̀nà ìtọ́ ọlọ́run lẹ́jọ́ ebi ìwà mọ̀ justice tó máa dọ́lọ́run lọ́bì ẹni kan gbàgàdà àpò tó ní kó dé o ẹjọ́ àpéjú gbọ̀dọ̀ balẹ̀ sápéjú pé kú gbogbo ayé tó báwo àtàwíṣẹ́ onípò ń pẹ́ mọ́ṣẹ́ àwíṣẹ́ onípò ń pẹ́ òògùn lè bá ṣe ọba ilé ọ̀rọ̀ ara elérò gbogbo ti lérò olókọ̀ mi ni elérò gbogbo ti lérò Oyèdélé ọmọ mùsùlùmí ológun ló di ìjọba Yorùbá kan ẹjẹ àwíṣẹ́ onígbòǹgbò àwíṣẹ́ onígbòǹgbò àwíṣẹ́ onígbòǹgbò. àwíṣẹ́ onígbòǹgbò àwíṣẹ́ onígbòǹgbò. Olúwa ṣẹ́gun Adéyẹmí ẹ má bínú gbọ́dọ̀ pé ilé orúkọ ẹ bàbá Olúwa ṣẹ́gun Adéyẹmí ní ìwọ̀pẹ̀ ilẹ̀ oṣù ẹ máa sọ kó máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àwíṣẹ́ ní gbòǹgbò ọmọ ṣe Adéyẹmí mi bàbá mi ṣe. àwọn ọlọ́lá wọn tó jẹ́ àwọn òjò ṣe fàájì aláwọ̀. àwọn ọlọ́lá wọn tẹ́ àwọn òjò ṣe fàájì à. wọ́n bá ọjọ́ wò. àti àtàrà àgbà o. àti àtàrà àgbà o. tèmi dápẹ́ láàbàgà olórúkọ àlọ́dúró ẹ bá tọ́jú Rashidatu ọ̀dọ́mọdé olówó oṣù àbífọ́lá ọmọlàbẹ́ ní ó ọ̀kẹ́ kábíyèsí ọ̀kẹ́ Muhammadu sáà ìdí ẹ̀wọ̀n ìṣègbè rẹ́wọ́ àwọn tí tàṣẹ náà ń bọ̀ lọ́rùn oṣù àbífọ́lá ọmọlàbẹ́ ní ó àbọ̀ nínú ìfẹ́ àti wọn àbọ̀ bílẹ̀ ńlẹ̀ o ayọ̀lọ́ndó kàrò ìṣòro kábẹ́rí alábẹ̀bí àyà alándó alábẹ̀bí àyà alándó alábẹ̀bí àyà alándó alándó alándó. báwo lè fẹ́ tí wọ́n ojú ọlọ́gẹ̀ mú lára ẹ̀rọ ìwò àyà alándó alábẹ̀bí àyà alándó. Ìyẹ̀yẹ ọ̀pàṣẹ ìyàwó ọ̀pàṣẹ ayọ̀tọ̀ pàṣẹ gbogbo kéèké
ẹ̀bá kábẹ̀ bí iná bá ti máa o. Àyà Lando. Àyà Lando. Lando. Bàtìmọ̀ ìyàwó olówó ìyàwó olówó. Ìyàwó olówó. Bàtìmọ̀ ìyàwó olówó. Bàtìmọ̀ ìyàwó olówó. Màmá nìyẹn. Lórí apàṣẹ màmá nìyẹn. Ìyàwó olówó. Ìyàwó olówó. Alákẹ́ ìyàwó olówó ìyàwó olówó. Oṣù Alákẹ́ ìyàwó olówó. Àyà olówó tó ń jẹ́ mísọ́nà ìyàwó olówó. Àyà olówó tó ń kà ìyàwó olówó. Alákẹ́ ìyàwó olówó ìyàwó olówó. Kálàkẹ́ ìyàwó olówó. Alálàkẹ́ ìyàwó olówó. Alálàkẹ́ ìyàwó olówó. Ó ti yẹ àdẹ̀bí ó. Àyà Lando máa yóò wá. Àdẹ̀bí. Yeye. Yeye. Àwọn onímọ́tà. Ìdẹ́rẹ́ onímọ́tà lẹ́yìn. Lẹ́ni mọ́tà mi ìdẹ̀ra mi ò hàn ṣe o. Ìdẹ̀ra eyín náà ni ò bá so. Eyín náà ni eyín mọ́kà yìí ni Áfíríkà máa bóyìn. Eyín náà ni ní mọ́tà ó pọ̀. Ìdẹ̀ra ní mọ́tà láyé ìyàwó ta bẹ̀bí. Eyín ta bẹ̀bí ní wọ́n pé òṣì Lando. Àyà olówó. Fátímọ̀ ọ̀ṣọ́ ẹ̀ṣọ́ odindi ni bọ́n ṣe máa ń ṣe nìyẹn tọ́ba ti pàdé wa ibi àwàyìn màmá ló níbẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àyè táwàyìn inú ọgbà táwàyìn alájà Fátímọ̀ ló níbẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àyà olówó ni wọ́n pẹ̀ ọ̀lẹ́ Fátímọ̀. Ẹ̀kọ́rin fún ẹ̀bẹ̀ bí ó. Àyà Lando níyàwó. Èèyàn ìyàwó ojú ti rí. Ilé dùn sí bèbí ni àyà olùsí rà. Àwọn onímọ̀tà láàyè ìdẹ́ra. Ìmọ̀tà láyé ó máa pírìtì lóbìnrin. Ìmọ̀tà láyé ó máa pírìtì o. Ìdẹ̀ra ìmọ̀tà láyé ó máa pírìtì o. Ìmọ̀tà láyé ó máa fà. Ìmọ̀tà láyé ó máa pírìtì o. Ìmọ̀tà láyé ó máa pírìtì o. Ìyàwó mo dúpẹ́ ìyàwó mo lù sí o. Òṣèlú òdúgbò ni wọ́n ta láàyè ó máa pé tí ó. Ó yá ẹ sọ pé Àlàkẹ́ ọjọ́ yẹn máa rí Fátímọ̀. Fátímọ̀ tí wọ́n ti rò pé kíní. Kò lè dá àwọn ọjọ́ ní ọ̀rọ̀ ó padà. Ẹni tí wọ́n ń fọwọ́ sọ̀rọ̀ pé aya wa ni ọmọ wa ni. Àwọn òmòdúpẹ́ olùsì. Àwọn tàbẹ̀ bí Lando. Olùsì Àyìnkẹ́ Adé. Ìmọ̀ ìjà kan. Ọ̀sàrí àṣàjò ṣogbó. Àyànló. Àyàṣìfòló. Oníyẹ yín tẹ́lẹ̀kan ló kó oògùn ni. Ẹ fi tẹ̀gàn sí, ẹ tún yẹ tẹ̀gàn kú. Ẹ fi tẹ̀gàn kú, ẹ tún yẹ tẹ̀gàn kú. Tẹ́bá ti yọ kú, ẹ tún fi kú. Oníyẹ tẹ́lẹ̀kan ló kú Fátímọ̀. Alálàkẹ́ Fátímọ̀
alájà Fatima òkèrè òkèrè nú ayé Fatima ò lè ṣe ẹwà kan ni pé Fatima òkèrè o ṣé wá kéré. ẹ̀kọ́ ni ojú yìí olú sí òkèrè mo dúpẹ́ òkèrè àbẹ̀bínú òkèrè ayanladé òkèrè mo dúpẹ́ Ṣàkìrà tí òkèrè o Àyìnkẹ́ òkèrè Fatima òkèrè o ṣé wá kéré. ogun kọ́lé láti bàbá ibà lákéke. èèyàn bá sí ọ̀rẹ́sẹ̀ ìmọ̀ṣẹ́ láti olórí ọ̀dọ́ akéèké rẹ̀. èèyàn lọ bí ọ̀rẹ́sẹ̀ bá ṣá. Ṣàkìrù mú bọ̀ àṣọ ojú ẹ̀mí à ọmọ ìsinmi sílẹ̀ mú bọ̀ tó ṣọ́kọ̀ ìmọ̀ ìṣe. ẹ jọ̀wọ́ mú bọ̀ àwọn ọmọ ìsinmi sílẹ̀ ìbá ṣe àwọn náà àdúgbò ìbá ṣe àwọn ọmọ tọ́lá àdúgbò òye ìbá ṣe. Ọlọ́run ló ní gbogbo àdúgbò òun wá fẹ́ MC síbẹ̀ pé kó máa pàṣẹ MC tí wọ́n fa àwọn kan síbẹ̀ jù mọ́ra pé kó máa jẹun lọ́dún. ọmọ tọ́lá ní àgbẹ̀kí adéèrè lẹ́wọ̀n tọ́lá ní ẹ̀kọ́ ni pé ẹ káàbọ̀ sí ilé agbára bá àṣẹ kò. tọ́lá ní wọ́n ní mo lẹ́rù kú bọ́ nínú sáré bò kọ́rí mi kọ́ ẹ máa ṣọ̀tẹ̀ kó apá ọwọ́ tí mo kárí ṣọ́dá sókè mo kápá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́sì. bó ṣe tọ́lá ní ọmọ tọ́lá ní bòmí ọmọ alájà bá tún àwọn tọrọ olúwa ọ̀rọ̀ tọrọ olúwa ọ̀rọ̀ olúwa ní ìwéko tọ́jú ọmọ tọ́lá ní àgbẹ̀kẹ́sà ní ìwéko ọmọ tààlà jàpá ti ìmọ̀ta ó ṣe àgbẹ̀kẹ́mọ́ tọ́lá ní ẹ̀ tó ní àlá bí ó bá àtúmọ̀ bí ó bá àtúnṣe tọ́lá ní. kì í ṣe owó. Fatima ẹ sọ fún wọn kì í ṣe owó. kì í ṣe ohun tí ọmọ ọbẹ̀ lè pè wọ́n. kọ́ ẹ lè pa kàdá òun. Àlàkẹ́ gbọ́gbọ́mọdé ní ẹsẹ̀ kó gbà kó gbà. Bọ́sì lálàgbà ní ẹsẹ̀ kó gbà kó gbà. Èrè láǹfọ̀ ọmọ ọdún ẹ ò ṣe ọ̀làdúnwọ̀n nínú òǹkọ aláṣọ mọ̀ṣẹ́. Agbọ́nmábí wọ́n ní ìwọ́gbẹ̀ òṣèwọ́dọ́ mọ́dá ọmọ mi nígbà òkú ìyá làbí àìríṣe ọmọ mi tó dúró tọ́lá àbákàrà bí ẹ̀kọ́ bí. Agbọ́nmábí wọ́n àmọ́dọ́ táyé mọ̀nà àtàyè ìyá agbọ́nmábí wọn ògùn ṣe òǹkọ aláṣọ lóṣooṣù mọ̀dá bá a ṣe wọ́n ṣe agbọ́nmábí wọn ò dàyè kò sí wọn rárá agbọ́nmábí wọn ò dàyè agbọ́nmábí wọn ò dàyè kó o sí wọn lára agbọ́nmábí wọn ò dàyè kó o sí wọn lára o. agbọ́nmábí wọn ò dàyè agbọ́nmábí wọn ò dàyè kó o sí wọn lára agbọ́nmábí wọn ò dàyè kó o sí wọn lára o. Mọ̀dá báàs, mọ̀dá táyé, òyìnbó ọlọ́jọ́ ìyẹn lọ́sọ̀. Ìyá mi nìyẹn, wọ́n fi wọn ọ̀dà ẹ̀kọ́ ẹ̀sùn wọn lára o. Àtọ́ àwọn ọ̀dà. Àwọn màmá MC, àwọn náà kò fẹ́ MC ní màmá. Àwọn màmá MC, agbára mi òkun lè sọ̀rọ̀ òṣèlú. Lọ́sọ̀ bísí.
alága wẹ̀rẹ̀wẹ̀ ìyàwó jẹ́gẹ́ ní ìyókù rẹ̀ tọ́jú bísí àrùfà mọ̀tàbáyọ̀ ìyàwó ní àrùfà ajá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ẹ̀tọ́jú alága bísí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ sani ìyókù rẹ̀ mọ̀ ṣe ó ṣe wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ owó ṣe wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ọlá ṣe wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ìdùnnú ṣe wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ayọ̀ ṣe wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ dáàdì mi gangan nìyẹn ó ti pẹ́ ẹ̀gbọ́n bá sọ̀rọ̀ bá ká alájà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ alájà bísí òtẹ́lẹ̀ adáratọ̀ yọ ọjọ́ bísí ilẹ̀ bísí ni wọ́n bẹ̀ ọ̀rọ̀ ìjọba dúró wẹ́rẹ́wẹ́rẹ́ dábì sẹ́yìn náà bì ṣe èmi ṣeré ẹ̀tọ́jú bísí ẹ̀tọ́jú àràfà lójú ṣe náà bì ṣe òun ṣeré ẹ̀tọ́jú ya blessing àyà president ìyá president òṣèfìsí onílé yamiyami aláṣẹ business hotel òṣèfìsí ẹtọ́jú alájà wẹ̀rẹ̀ o màmá mi tipẹ́tipẹ́ ìyàwó dájú mi ò kúnlẹ̀ bá àtúmọ̀ aláàbí mi tipẹ́. ìyàwó dájú mi ò kúnlẹ̀ bá àtúmọ̀ aláàbí mi ò tipẹ́. ọmọ táyé bí kí ló ṣẹlẹ̀ gan ṣé ká máa sá lọ ni a lè sá lọ fún yín ẹ ṣàfẹ́ gbẹ́nu sí ẹ fẹ́ yọ pipe ẹ ṣàfẹ́ gbẹ́nu sí kúnlẹ̀ bá àtúmọ̀ aláàbí bá sí. ọmọ mi náà ni ó ní ìdí ẹ̀ ó nọ́mà bá a ṣe máa ṣe fúnra wa nìyẹn màmá ti rí wa ní pàtí ọmọ táyé bí àtọmọ táyé fẹ́ òun lẹ tọ́ yìí bá tó àwọn ọmọ mi ti rí bọ́lá. Òṣè tẹ́lẹ̀ ọ̀dọ̀ ààrẹ tọ̀ onílé yamiyami ṣé ká máa yami lọ kájà máa dá mi lọ ilé àmàní ìmọ̀ṣẹ́ lóṣòdì oṣù àmàní lóṣòdì mọ̀ṣẹ́